torí ìran àbòsí mẹ́ta ni zulmul insani li nafsihi ń bẹ àbòsí tọ́mọ ènìyàn bá ṣe fúnra rẹ̀ zulmul insani lil insani ghayrihi àbòsí tí ọmọ èèyàn bá ṣe fún ọmọ èèyàn ẹgbẹ́ rẹ̀ zulmu ẹlẹ́gẹ̀ta òun ni zulmul insani li rabbihi àbòsí tí ọmọ ènìyàn bá ṣe fún Ọlọ́run ọba dẹ́dà. àwọn àlùfáà wa nínú àbòsí mẹ́tẹ̀ẹ̀ta yìí èwo ló lágbára jù ìtìláka yóò rò ní pé àbòsí téèyàn bá ṣe fọ́lọ́run àáfàá lóun ló kéré jù. àwọn nítorí kárí àbòsí téèyàn ó ṣe fọ́lọ́run ò ní tọrọ àforíjì tó wọ́n fi parẹ́ toró ti rí pọ̀ gbọ́n. mélòó ń téèyàn ṣe pẹ̀lú Ọlọ́run tí ọ̀dà tó jẹ́ pé tí Ọlọ́run bá fi àwọn èèyàn là àbá sàlámà alayka man yalikọ́ọ̀kà ó sálámà sáwọn èèyàn ó sọpọ́ta Ọlọ́run ní kí wáyé. ọba mi ti bàṣírí rẹ toró mà pọ̀ onímọ̀ toró mà pọ̀ òyí ẹ toró mà pẹ̀lú tọ́ lẹ́ni ọ́ wọ́n ní àbòsí téèyàn bá ṣe pẹ̀lú Ọlọ́run tó bá ti sọ pé astaghfirullah yóò ní wọ́n parẹ́ pé lágbájá ọmọ lágbájá ọ̀sẹ̀ mímọ́. wọ́n ní àbòsí téèyàn bá ṣe fúnra rẹ̀ ńkọ́ wọ́n lóun ní kéèyàn ó ní kápá kó yọ dáadáa káwọn èèyàn rí ọlá Ọlọ́run lára rẹ̀ ń wá lu ayé bí ẹni tọ́rẹ̀ǹtì ẹ̀ ń ṣàbòsí fúnra rẹ̀ nù. wọ́n ní ẹ̀dá tó rẹ̀ tó lóun òdòògùn tó rà nábì olótẹ́bílẹ̀tì láyé wọ́n ní tírú ẹni bẹ́ẹ̀ bá bá àárẹ̀ náà kú ó ṣàbòsí fẹ́rí ara rẹ̀ nù ni òun ò ní district fáwọn kò ní ìdí kankan. wọ́n ní àbòsí tó ga jù láyé ni àbòsí téèyàn bá ṣe fún ọmọ ènìyàn ó lè lọ gbọ́dọ̀ kó fẹ́rí ẹ̀jì ọ́ ẹni tó lọ́rọ̀ ní ọ̀sán fọlọ́ pé mo yáfi lágbájá ọmọ lágbájá ní òfin fẹ́rí jù. àbòsí tó burú jù ni àbòsí tó máa kí ó ṣe pẹ̀lú àfa rẹ̀ kò lè ráforíjì rẹ̀ àfi kí àfa rẹ̀ ó yẹ̀ǹda rẹ̀. àbòsí tó burú jù ni àbòsí tí ọmọọṣẹ́ bá ṣe pẹ̀lú ọ̀gá rẹ̀ àbí ọ̀gá ṣe pẹ̀lú ọmọọṣẹ́ rẹ̀ wọn ò lè lọ bọ́rọ̀ ẹni tó lọ́rọ̀ ní ọ̀sán pé mo yáfi rẹ̀. àbòsí tó ga jù ní tí ọ̀rẹ́ bá ṣe pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ èyí tó bá ṣe pẹ̀lú àwọn èèyàn ó dìgbà tí wọ́n bá láwọn yẹ̀ǹda rẹ̀ kọ́ lọ́wọ́ tó yẹ̀ǹda rẹ̀. Al-Qur'an wa ni zalimun li nafsihi ìbẹ́nu wọn orin ojú ọ̀nà yìí ó sì bàjẹ́ fáwọn tí wọ́n ń bọ̀ wá lẹ́yìn. Zalimun li nafsihi. orin ojú ọ̀nà yìí wá sọ di táwọn èèyàn mọ̀ sọ pé kí lẹ̀ ń mú bí kéwú àwọn tí wọ́n ké náà ń gérí èèyàn yìí. Zalimun li nafsihi. ó ké débi pé yọmọ sọ fáwọn yẹn pé ayé ni ká wá a máa ṣe wá sí tó gbóná pé ojú ọ̀nà ti dàrú tó bá dé òkú tó retí àánú Ọlọ́run kò ní dé o wàá da ojú ọ̀nà rú ni o tó bá ti dàrú àwa já tọ́lọ̀wọ̀ fẹ́ fílẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ èèyàn tó ní làákàyè kí lè yẹ fẹ́ mi bọ̀ wá ọ sọ pé wàá dàrú tí wọn náà bá ti fi wèrè dókè ń tí ọlọ́wọ̀ fẹ́ fílẹ̀ ẹ wà fagídí gbà lọ́wọ́ ẹ̀ bí. zalimun li nafsihi ń bẹnu àfa ọ ṣàkóso eré ara rẹ̀ toró ga alára àmà ó ga alára ẹ̀sìn ó fọ Al-Qur'ani kó kájọ ó wá kọ́ ìsọ̀rọ̀. Zalimun li nafsihi. ìpín alákọ̀ọ́kọ́ ló ní. Wa minhum muqtasidun. ń bẹnu wọn yóò ṣe dáadáa díẹ̀ yóò ṣàìdá